ẹ̀yin tí wá fídíò yìí mi ò fẹ́ jẹ́ kí ó gùn rárá. Mo kàn fẹ́ mú wá fún gbogbo àwọn alálùfáà pátá àwàlá ni. Mo kí gbogbo bí tẹ́ bá ti ń wò mí, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èyí tó lè kó tán nìyẹn ó mo ṣe. Ṣé gbogbo àwa tá a bá nílé kéwú, gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ nílé kéwú, mo rò bí pé ẹ jẹ́ kí a wo ìṣesí yìí. Ṣé ẹ rí àwọn ọmọ tá a bá máa kọ́ nílé kéwú, ẹ ká kọ́kọ́ máa ṣe àdúrà lórí wọn o dáadáa. Ẹ máa ṣe àdúrà lórí wọn o, torí pé lórí burúkú lọmọ mi o. Ẹ ṣe istikhara dáadáa lé wọn lórí. Kódà ìwọ tó fẹ́ gbọmọ síṣẹ́, ṣe istikhara lé lórí dáadáa kẹ́mi ẹ fẹ́ bọ́kú tó lè gbà o. Wàá kọ́ bẹ́ẹ̀ pé ṣé ọmọ tí ó gbéṣẹ́ ẹ̀ ga ni àbọ̀ ọmọ tí ó fẹ́ baṣẹ́ ẹ̀ jẹ́. Ṣé wàá ẹ̀yin àfáà tẹ́ ń gbọ́ ọmọ sílé kéwú, ẹ̀yin àfáà tí wọ́n mọ̀ ọmọ wá fún yín, tẹ́ ò pẹ́ ti lọ́mọ kí kọ́mọ yín lè pọ̀, kọ́mọ yín lè pọ̀, tẹ́ ẹ̀ ní ṣe istikhara tẹ́ mọ̀ gbà wọ́n mọ̀ bá yín lójú jẹ́ lọ́jọ́ wájú o. Àtàwọn àlùfáà tó yẹ pé ẹ mú ọmọ wá sílé kéwú, ẹ mọ̀ ní kán mọ jóògùn, ẹ mọ̀ ní kán mọ palàǹgbá káàkiri, ẹ mọ̀ lu ẹbọ lójú ẹbu lójú wọn, ẹ tún mọ rán wọn ní ọtí tẹ́ fi lu ẹbu. Débi pé àwọn ọmọ yẹn náà ó ti wá wò yí pé àṣebáwọn àlùfáà náà lu ẹbu, àwa náà lè máa lò. Kò sí nǹkan tí wọn ti bá yín hàrákà tán, kò sí nǹkan tí wọn ti bá yín hàrákọ̀ tán. Bí wọ́n ṣe ń bá yín hàrákọ̀ eléyìí ni wọ́n hàrákọ̀ eléyìí ni wọ́n hàrákọ̀ eléyìí. Kò sí rásù kan tí wọn ò bá yín hàrákọ̀ tán. Ẹ dákun, mo fi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ tí ọwọ́ rẹ̀ bọ́ aṣọ. Kò wá sí ọ̀fọ̀ tẹ́ ẹ máa pè sínú ẹbu rí lójú wọn. Ọmọ tó yẹ pé ọmọ tó wá kéwú tá wá ń pe ẹbu, tá ń pe ọ̀fọ̀. Ọmọ tá wá ní tán kó wá kéwú tó wá jẹ́ pé ẹbu la wá ń kọ, ẹbu ló wá ń lọ káàkiri. Kò wá sí ọ̀fọ̀ tí ẹ lè pèsè ẹbu lójú wọn. Bẹ́ẹ̀ ṣe ń pe àwọn ìyá yín Òṣòròmọ̀gà, bẹ́ẹ̀ lẹ́ ń pe bàbá yín Ọ̀rúnmìlà nígbà tí bàbá yín ń bọ̀ láti ìkọ̀ ìṣàkíní kan ìṣẹ̀dá ọ̀run bọ̀ wá sílé ayé. Ẹ wá fi nǹkan lò níjọ́ tí ọmọ yìí náà bá wá pàdé oníṣẹ̀ṣe kan, tó pàdé babaláwo kan, tó bá wá ń fi irú kíní ẹ̀ lò iṣẹ́, ọmọ yìí ò wá máa dá padà wípé ṣe báwọn àfáà náà máa ń lò ó. Ọmọ yìí ò ní mọ̀ pé kò sí nínú ẹ̀sìn Islam àyàbá àtàwọn àfáà kẹran má jẹ́lé nǹkan tẹ́nu ó jẹ ní kálukú ń wá kiri. Àwọn ọmọ yóò ti wá ṣe, yóò ti wọ̀ wọ́n lára. Níjọ́ tí wọ́n bá wá dá dúró, wọ́n wá máa ronú pé kò sọ́lọ́run. Tàbí tí wọ́n bá lu ẹbu tó bá mú owó wálé fún wọn, wọn wá ní wò wípé Ọlọ́run ọba ní í ṣe, wọn ó sọ pé ẹbu yẹn ni gbogbo ọlá tí wọ́n bá wá rí, wọ́n mọ̀ dá padà síbi ẹbu yẹn. Lẹ́yìn fi mọ̀ gé àwọn ọmọ kéékèèké tí wọ́n ti yọrí nínú àfa, àwọn ọmọ tí wọ́n jáde lè kí ó tán, àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ jáde sànàwí, àwọn ọmọ tí wọ́n ń bẹ ní ìdádí, wọ́n wá máa sọ pé ọmọ mi kára kíní kan fún mi, ọmọ mi kára kíní kan fún mi, ọ ṣeun. Nígbà tá a bá parí iṣẹ́ orí burúkú wọn gbé fún ẹ tó ń bá parí, àbáyé ilé ìfẹ́ yìí ni, ayé ẹ fẹ́ yí ẹ ni. So ẹ dákun, ẹ má máa rá wọn mọ́, ẹ má máa rán wọn lọ́jà mọ́, ẹ má máa ní ká bá yín dú ẹbu mọ́, ẹ má máa rán wọn lóògùn mọ́. Tẹ́yìn ó bá ṣìnà dá ṣìnà. Òun ló ń fà á nísìnyí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tán bá ti dá pàdé àwọn oníṣẹ̀ṣe tí wọ́n parọ́ fún wọn, àwọn ọmọ yóò kàn sọ pé kò sí nǹkan kan nínú tírà lóòótọ́ o. Nígbà tó yẹ pé ẹ̀kọ́ wọn wípé ẹbu tí wọ́n ń lò yẹn haram ni, Ọlọ́run ọba ò fẹ́. Làwọn náà bá doníṣẹ̀ṣe. Ẹ máa wọ́n tẹ́ tí tán ti ń doníṣẹ̀ṣe ń sì. Bó jẹ́ pé ìdoníṣẹ̀ṣe wọn yẹn kò dín kankan kù nínú Islam. Àmọ́ tí wọ́n bá wà nínú Islam, ó láyè táwọn náà mọ̀ dí. Islam ò bẹ̀yẹn. Ọlọ́run ọba ti parí ẹ̀ sí ẹ̀. Ò bá ìlọ kó nínú Islam tó ṣe Islam, wàhálà gbéṣẹ́ ayé ti ẹni yẹn. Ò ń bẹ nínú ẹni tọ́lọ́run ti sọ pé ọ̀ ṣìnà tẹ́lẹ̀. Tó bá kó nínú Islam tó ṣe mọ́, ó ti ń bẹ ẹnu kádàrá rẹ pé ó ṣìnà, ẹni àánú náà ní ẹ tẹ́lẹ̀ kò kàn tí ì hàn ni. So àmọ́ abẹ̀yìn àlùfáà, ẹ dákun, a máa drop àwọn kìíní episode to episode. Kò sí nǹkan tí ń jẹ́ à ń gùn ká ń lọ nǹkan fáwọn ọmọ tí wọ́n ń kéwú lọ́wọ́. Kódà fáwọn ọmọ tí wọ́n ti tagi kéwú, kẹ́ á máa lọ, kẹ́ á máa dú ẹbu, kẹ́ máa kó ẹbí mi kó máa affect kidney yín. Orí ibú ńlá ni, òfò ni o, wallahi alazim. Ẹ dákun, ẹ tọwọ́ ẹ bọ́ sọ. Ẹ wá máa kọ́ àwọn ọmọ yẹn ní mọ̀tàhíd. Ẹ máa kọ́ wọn. Àwọn nǹkan kéékèèké ni wọ́n fi ń dọpọlọ wọn rú. Ta ní jẹ́ Lédùmarè? Kí Lédùmarè dá? Allah ló dá gbogbo nǹkan. Tí wọ́n bá sọ pé Lédùmarè ló dẹ, á wá béèrè pé nígbà tó dẹ kí ni nǹkan míì tó tún dá? Kí ni nǹkan tẹ́ Lédùmarè tún dá? Tó bá jẹ́ pé ìsọ̀rọ̀ Yorùbá nìkan ló dá, á jẹ́ pé Lédùmarè ò kí ṣọba àgbáláyé nù ni.
ayé pé Elédùmarè ó ti ṣì ronú ni àmọ́ Allah lọ́ba tó dá gbogbo àti dúdú àti pupa àti Haúsá àti Yorùbá Elédùmarè ló dá gbogbo wa abẹ̀wá àbí Ọlọ́run ọba Allah Ọlọ́run ọba Allah Allahu Rabbul Alamin Ọlọ́run dákun pa mí sójú ọ̀nà Islam má jẹ́ n kú sójú ọ̀nà kankan láyé ṣe mí lẹ́rú Islam tí ń fi jáde kó láyé má ṣe mí lẹ́rú èṣù má sì ṣe mí lọ́mọ èṣù má ṣe mí lọ́mọ ẹlẹ́bọ má jẹ́ káyé mi bàjẹ́ tí ń fi débi ẹbọ Ọlọ́run o eléyìí ni mo fẹ́ dákun mọ́ sáà ṣe fún mi subhana rabbika wa bil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.